Somebody said, and I quote, only men are not built to be with a woman. Ẹnìkan wá ṣe kọ́mẹ̀ntì sísàlẹ̀ rẹ̀ pé no wonder Solomon had 1,000 wives. Dáfídì gan níyàwó tó pọ̀, Ábúráhámù bàbá wa gan àpẹẹrẹ ìgbàgbọ́ ìyàwó mẹ́ta ló ní. Ṣùgbọ́n ohun tó gbẹ̀yìn àwọn mẹ́tẹ̀ẹ̀ta látàrí àwọn obìnrin tí wọ́n kó jọ èrè ka Bíbélì rẹ̀ dáadáa. Tó bá jẹ́ pé bàbá wa Ábúráhámù dúró de ìlérí Ọlọ́run ni, ayé wa ò bá má ti rí báyìí nínú ẹ̀sìn ẹyọ kan ṣoṣo tí Ábúráhámù ń sìn òun là bá máa sìn. Tó bá tiẹ̀ jẹ́ Judaism ni, tó bá fẹ́ wá change ẹ̀ sí Christianity, Christians ni gbogbo wa ò bá jẹ́. Ṣùgbọ́n Ábúráhámù ṣèyàwó pẹ̀lú Sárà, ó yàn àlè pẹ̀lú Ágáì. Ó wọlé tọ̀ ẹrú aya rẹ̀ lọ látàrí ìmọ̀ràn aya rẹ̀. Odidi àkọlé ni ìyàwó mi ló ṣì mí lọ́nà, ó jẹ́ gbójú ẹ̀ sọ́hùn. Ìyàwó mi ni ò jẹ́ kíṣẹ́ ìránṣẹ́ mi ó dúró, òun ló fún mi nímọ̀ràn tí ò dáa, ó jẹ́ gbẹ́nu ẹ̀ sọ́hùn. Ìyàwó mi ló dẹ̀yìn mi ka àwọn òbí mi, ó jẹ́ kóra ẹ̀ sọ́hùn. Ìfẹ́ tó bá ti ní tí ipò rẹ bá ti kúrò nípò ọkùnrin, ara rẹ ò yá. Gbogbo ẹnu ni mo fi sọ, ìfẹ́ tó bá ti ní tó bá ti lè kúrò nípò àwọn ọkùnrin tí kì í ṣe wípé wọ́n lo nǹkan fún ẹ, ara rẹ ni ò yá. Ìfẹ́ tó bá ní tó bá ti kó ẹ lọ́pọlọ lọ, ara rẹ ni ò yá. Má sọ wípé nítorí pa sọ wípé kí obìnrin kí wọ́n má feel pains, kóbìnrin ó má sunkún, láwa sọ wípé a fẹ́ gba Sátidé lọ́wọ́ rẹ̀, àwa gbọ́jọ́ rúlé àìrùn, a gbọ́jọ́ Ajé lọ́wọ́ rẹ̀, àwa gbọ́jọ́ rúlé ọ lọ́wọ́, rárá o. Nígbà tí Ábúráhámù tó wọlé tọ̀ Ágáì, tí Ágáì ọjọ́ 15 lọ́lọ́run mi fi bá Ábúráhámù yín òdì, ìwọ lọ béèrè dáadáa. Lẹ́yìn ìgbà yẹn wọ́n lé Ágáì jáde kúrò nínú ilé pẹ̀lú ọmọ rẹ̀, nígbà tó sì jẹ́ wípé ọ̀nà tí ọmọ gbà wá kò sí nǹkan tó kan Ọlọ́run. Bó ọmọ rẹ̀ bí àlè rẹ̀ bá bímọ, kò sí nǹkan tó kan Ọlọ́run. Ìyẹn ò sọ pé k'Ọlọ́run má bless ọmọ ẹ, ìwọ ló jẹ̀yà, kò sí nǹkan tó kan Ọlọ́run. Tí ìbá ṣe wípé Sólómọ́nì ó fẹsẹ̀ lẹ́sẹ̀ bàbá rẹ̀, Ọlọ́run ti ṣe Sólómọ́nì lákàndá èèyàn. Àbẹ́ mọ̀ pé tí Ọlọ́run Olódùmarè fún Sólómọ́nì ọmọ bíbí inú Dáfídì láti inú ìgbéyàwó gan ó ní. Ṣé ẹ mọ̀ pé wọ́n pa ọkọ ìyá ẹ̀ ni? Ṣùgbọ́n ọmọ tó ti bẹ̀ jáde ti kú kẹ́. Tí ò bá sin òrìṣà àwọn aya rẹ̀, kí ni ó máa bí Ọlọ́run nínú? Bàbá wa Ábúráhámù, Olúwa nígbà tí Olúwa náà mọ̀ wípé àlè yíyàn òun ò rán níṣẹ́ àlè yíyàn, ó nílé ẹrúbìnrin àti ọmọ rẹ̀ yẹn ó yá lè jáde. Bí Sárà ṣe sọ yẹn, ilé wọn ń gbóná gidi lásìkò ìgbà yẹn náà. Ẹ̀kúlé wọn mò ń gbé, ilé wọn ń gbóná gan lásìkò ìgbà yẹn ni. Sárà ń bínú, Sárà ń jà, Sárà ń gbarata. Ẹ má bínú o, ẹ má gbàgbé o, Ágáì kọ́ ló sọ̀rọ̀ ń burúkú sí Sárà o. Ishmael ló ń rí Sárà fín, kì í ṣe Ágáì. Sárà sì tún ní kí wọ́n lè jáde ní ìyàwó tó jẹ́ pé òun ló sọ wípé kọ́kọ́ rẹ̀ ò fẹ́ nìyẹn o, kì í ṣe wípé Sárà ò mọ̀ nípa rẹ̀, ta ló jẹ̀bi gan? Ábúráhámù ló jẹ̀bi, torí Ọlọ́run Olódùmarè ti bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ọkùnrin. Kábíyèsí ò bá òun lè sọ̀rọ̀ burúkú sí yín, ṣùgbọ́n ẹ̀yin lè jẹ̀bi. Ṣé Sárà wá tóbi ju Ọlọ́run lọ ni? Àbí ara bàbá wa Ádámù ò yá ni? Ṣé Ọlọ́run tóbi ju Éfà lọ níwájú wọn? Náà ṣe ń sọ wípé Éfà ló jẹ́ káwọn ṣubú. Ohun tí mò ń try láti sọ fún ẹni wípé tóbìnrin bá mú kó kọsẹ̀, ìwọ ló gbádùn. Ọlọ́run ṣáà bless Ishmael, omi sẹ́mísẹ̀mí ó jáde láti ibi tó ti ń fẹsẹ̀ janlẹ̀. A dẹ̀ fún òun náà ní ìran ńlá tó tóbi gidi gan, ṣùgbọ́n Bíbélì kọ sílẹ̀ wípé ìran rẹ̀ oníjàgídíjàgan ló máa jẹ́. Lónìí
jàgídíjàgan Ishmael àti àwọn tó bá ní jàgídíjàgan nínú ìran Ishmael wọ́n ń dojúkọ ìran Isaac. Ìran Isaac ò sì ní gbádùn títí dọ̀la. Ẹ wo nǹkan tí àlè yíyàn, àìgbọràn sí ọ̀rọ̀ Ọlọ́run àti ọkàn mi ò bímọ jẹ́ múyàwó wá fún tó fà wá sí inú ìdílé Sarah àti Abraham. Ní àwọn tá a yí orúkọ wọn padà sí baba orílẹ̀-èdè ńlá, mother of multitude, father of nations. Ẹ wo ohun tí wọ́n sọ ẹyọ obìnrin kan tí wọ́n fún láàyè láti wọnú ayé wọn, wọnú ìgbéyàwó wọn. Ẹ wo ohun tó sọ dà Mr. Nyàlènyàlè. Lẹ́yìn ìgbà yẹn bàbá wa tún rèé fẹ́ Kétúrà. Ìwọ tó sọ wípé wọn build ọkùnrin láti wà pẹ̀lú obìnrin ẹyọ kan, ó fẹ́ Kétúrà wá bí odidi ọmọ 6. Wọ́n sì ní ẹni tó bímọ fún ní kúrò lálẹ́ ẹni. A jẹ́ pé àti Agai àti Sarah ìyàwó ni wọ́n. Agai, Kétúrà. Ṣùgbọ́n Bíbélì kọ sílẹ̀ wípé Abraham sì kó gbogbo ogún rẹ̀ fún Isaac. Ó sì fún àwọn ọmọ àlè rẹ̀ ní ẹ̀bùn. I see it as cheating. Tó o bá ti yan àlè tó bá ti bímọ fún ẹ, lóòótọ́ ni ìyàwó ilé kópa tó pọ̀ wó yá rẹ̀ tẹ́ o kó yá ṣe ohun tó yẹ láàrin wọn. Bó o fẹ́ sílé ṣe ohun tó yẹ o. Ó bímọ fún ẹ, tọ́jú ọmọ rẹ̀ dáadáa ni. Òun gan nílò nǹkan tètè ya farabalẹ̀ kó attend sí ní ìdí ẹ̀. Kódà nígbà tó wà nílé ọkọ rẹ̀ tó tún pé ọ pé lágbájá mo máa nídìí nǹkan báyìí lórí ọmọ rẹ̀, èmi gan nídìí nǹkan, apọkọ mi ò dẹ̀ ká yá fún un torí ó ti dára property ẹ̀. Ibi bẹ́ẹ̀ kọ́. Alágbára lórí. Àwọn èrò tó ń jáde láti inú ọkàn wọn tó ń ba ọkàn wọn jẹ́ yẹn yóò máa affect ọmọ tó pátì, á máa affect ọmọ tó ń fìyà jẹ̀yà rẹ̀, á máa affect àlè rẹ̀, á máa affect gbogbo ìgbésí àlè rẹ̀ débi ara ọmọ rẹ̀, yóò máa affect àwọn ọmọ tó bí sínú ilé lọ́jọ́ iwájú nítorí pé wọn kì yóò jẹ́ ọ̀rẹ́ bí kò ṣe ọ̀tá. Àwọn tí wọ́n sì wà níta tí wọ́n wá jẹ́ ọmọ tó pè ní àwọn ọmọ àlè yẹn, ń ṣe ni wọ́n máa jẹ́ olùgbòǹgbò, ogun, wàhálà àti ìdààmú, àṣàsí, àbìlù, ikú, àìsàn fún àwọn ọmọ rẹ̀ tó fẹ́ nínú ìgbéyàwó torí kò sẹ́ni tó rán ẹ níṣẹ́ o, ìwọ ló ta sí àgẹ̀rẹ̀. Make sure you face the consequences and face it well. Gbogbo ìdojúkọ tó bá wà ń bẹ̀, dojúkọ dáadáa kó o dẹ̀ ṣe lọ́nà tó yẹ in a very, very rightful way.